Hello, good evening, good afternoon. Ẹ kúrọ̀lẹ́. Records. Oh na 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 na. Yoruba dìde. Ẹ fọwọ́ sí kí Yorùbá dá dúró. Gbogbo tẹ wá lọ́nà ẹ fọwọ́ sí. Òjòjú àdá dúró. Ká lè dòmìnira ẹ fọwọ́ sí. Yé ìgbà yẹn wá dára tù wá lára ẹ fọwọ́ sí. Agogo kó lè dẹ̀rọ̀ ẹ fọwọ́ sí. Bóyá àkókò lọ bá gbẹ́dúgbẹ́dú. Àwa la lọ́rọ̀ àwa la lówó. Ọmọ dúdú wa ẹ jẹ́ ká dìde. Ká dìde fúnlẹ̀ wa o. Ká dìde fọ́jọ́ la àwọn ọmọ wa. Ọmọ ẹlẹ́ran tó di gungun. Ọmọ aláṣọ tí wọ́n wà kíkà. Yé ọmọ Yorùbá ẹ̀ dìde o. Kájà fúnlẹ̀ wa. Kẹrù dòmìnira ẹ fọwọ́ sí. Kí Yorùbá dá dúró. Kóńkó dẹ̀ wá lọ́rùn Ẹ fọwọ́ sí. Yorùbá dá dúró. Ká lè dòmìnira ẹ fọwọ́ sí. Yé ìgbà yẹn wá dára tù wá lára o. Ẹ fọwọ́ sí. Agogo tó lè kó lè dẹ̀rọ̀ ẹ fọwọ́ sí. Ṣùgbọ́n tọmọdé bá tó lọ́kọ ó yẹ kó lọ́kọ ni. Tọmọdé Yorùbá tó ládàá, ó yẹ ká fún ní o. This is time to lost to come. Yorùbá lọ́nà máa fún gbà. Kájùmọ̀ gbé ilẹ̀ wọn ni. kájùmọ̀ pé iṣẹ́ wa ni o. Ẹ jẹ́ ká dìde kájà fómìnira wa. Yorùbá ronú. Yorùbá ronú o. Ẹ jẹ́ kájà fómìnira wa. Welcome on board, welcome on board. Kó lè tẹ̀ wá lọ́rùn o. Ẹ fọwọ́ sí. Kí Yorùbá dá dúró. Kó tẹ̀ wá lọ́rùn. Ẹ fọwọ́ sí. Òjòjú àdá dúró. Ká lè dòmìnira. Hey, Ẹ fọwọ́ sí. welcome on board. Ìgbà yẹn wá dára tù wá lára o. Ẹ fọwọ́ sí. Agogo tó lè kó lè dẹ̀rọ̀. Ẹ fọwọ́ sí. Ẹ fọwọ́ sí. Yé mo pe ẹ̀yin òòṣà ẹ̀ǹdẹ̀. Ifá ẹ̀là mímọ́ Ọbàtálá Ọ̀rúnmìlà Odùduwà Ṣàngó Ọbàlúayé Èṣù Yábẹ̀tà Ọlọ́gbọ́n Onílẹ̀ Iyemọja Ọ̀ṣun Ọya Ajé Ológun Ìwà Àyàó Ọba Ọ̀tún ẹ̀dìdè àti ṣetán Yéé, fómìnira wa. A ti ṣetán o, ẹ dìde fómìnira wa. Oòduà fún náà. Àdúrà ọmọ Ọlọ́run lọ́dọ̀. Ó máa bára lé ẹ̀yin tó wà lájò ẹ darí wálé. Ẹjọ́ ilé wo la fẹ́ darí wá báyìí? Ṣé lé táwọn kidnapper ẹ kúrọ̀lẹ́? My able pastor mo rí yín. Ẹyẹ máa tàn wá. Ẹyẹ máa gà wá. Freedom. We need a freedom. Àwọn tó ń ṣiṣẹ́ wọn ò mọ̀ rí wọn. Tíná bá wà, tómi bá wà, tí good road bá wà, there will not be agitation.
ẹ má bínú. Ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káàbọ̀ sórí ètò. Kọ́ yẹn ló disrupt àwọn kan ṣiṣẹ́ wọn rí wọn. Ẹ jẹ́ ká jí gìrì. Freedom. We need a freedom. Freedom. Ẹni kan ló bá kan ló ṣá. Iná jẹ́ ògiri ọ̀sà. Ó mà ṣe. Lẹ́ẹ̀kan sí i, mo kí yín káàbọ̀ sórí ètò. Ẹ kúrọ̀lẹ́, ẹ káàsán. Gbogbo ibikíbi tẹ́ bá ti ń wò wá, ẹ káàbọ̀. Ká tó wọnú agbami ètò lọ, mo kí gbogbo ẹ̀yin dájì mi, mo kí gbogbo ẹ̀yin mọ́mì mi, gbogbo ẹ̀yin tẹ́ máa jókòó, tẹ́ máa fún mi ní táìmù yín, because tá bá ka yé hours yẹn mọ̀ pé àwa táwa ní diaspora per hours ni owó gidi lẹ máa ń fún mi. Ọlọ́run á máa bùkún yín, Ọlọ́run á máa pèsè fún yín. Bọ̀ ká tó wọnú agbami ètò lọ, ẹ jẹ́ ká dúpẹ́ fún Elédùmarè, ọba tó dá wa sí, ọba tó ní pé ká máa wà, ọba tó fún wa ní ọgbọ́n ìmọ̀ àti òye, ọba tí kò jẹ́ ká ti di òkú. Kì í ṣe pé a fi ń yọ àwọn tó ti kú, àmọ́ a fi ń gbórúkọ Ọlọ́run ga ni. Ọba tó mọ ohun gbogbo, tó sì lè ṣe ohun gbogbo nínú ohun gbogbo. Elédùmarè ìbá yín, a gbé yín ga lónìí, a fọpẹ́ fún yín, a fi ìyìn fún yín, nítorí pé ẹ̀yin lọ́ba àwọn ọba, Ọlọ́run àwọn ọlọ́run. A máa dúpẹ́ o lórí gbogbo ẹbí, ará, ọ̀rẹ́, ojúlùmọ̀ àti àwọn tó jẹ́ gẹ́tọ́ wọ́n jọ̀tá, àtàwọn ọ̀tá tó fojú jọ̀rẹ́, ọ̀rẹ́ tó fojú jọ̀tá. A dúpẹ́ fún gbogbo wọn. A gbé yín ga ní wákàtí olùẹ̀gbọ́ ọpẹ́ wa. Àwa ń dúpẹ́ rírí jẹ, à ń dúpẹ́ rírí mu, à ń dúpẹ́ rírí náà, à ń dúpẹ́ rírí lò, à ń dúpẹ́ aṣọ àṣírí tẹ̀ ń dàbò wa, à ń dúpẹ́ pé jẹ́ káṣírí wa tú kó tó bò, à dúpẹ́ ààbò yín lórí wa láti ìpamọ́ dé ìpamọ́, láti ọjọ́ dé ọjọ́. Ẹ̀gbọ́ ọpẹ́ wa. Àwa wá béèrè ní wákàtí fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Ẹ wá dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, ẹ wá yà wá sí mímọ́. Omi ara wa àtẹ̀jẹ̀ ara wa, gbogbo oríkèéríkèé ara wa, ẹ jọ̀ọ́ gba ìyà sí mímọ́. Gbogbo àwọn ènìyàn mi, mo wá fi wọ́n sí abẹ́ umbrella yín. Elédùmarè wá ṣaládé ààbò lórí wa. Ààbò yín tó nípọn tó yè kooro, gbogbo bí ta lẹ́bídé, ta lárádé, ta gbòǹgbòdé, ẹ wá ṣaládé ààbò lórí wa. Ìmọ̀tún ìmọ̀jọ, ìmọ̀ àwọn ẹni ibi lórí gbogbo àwọn ọmọ Yorùbá, ẹ bá wa sọ dasán. Ìmọ̀ ọ̀tá, ẹ bá wa sọ di òfo. Ẹ má jẹ́ kí mọ̀ wọn kó jọlé wa lórí. Gbogbo ìpètèpèrò wọn, every of their evil plan, kó máa dàlé wọn lórí. Ọlọ́run, gbogbo àwọn tán náà fẹ́ fogun jà wá lórílẹ̀‐èdè Yorùbá, lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí, Ọlọ́run ẹ wá gbàgbára lọ́wọ́ wọn. Ẹ fogun ẹ̀yìn jà wọ́n káríkárí. Bí wọ́n ṣe pọ̀ tó, ẹ bá wa fogun ẹ̀yìn jà wọ́n. Yorùbá nation lálàáfẹ́, nítorí pé kí ni? A rí pé Nàìjíríà scam ló jẹ́. A rí wípé kò sí nǹkan tó ń jẹ́ Nàìjíríà. Orúkọ Nàìjíríà gan kò ní ìtumọ̀. A ti ní orúkọ kí àwọn ajogun yìí tó dé. Àwọn ajogun tó ń bá wa gbé, tajọ́ ń sùn, tajọ́ ń jí, wọ́n tún wá nítorí pàjọ wọ́n wá sórílẹ̀-èdè wa. Àwọn ajẹ́ ènìyàn tó nífẹ̀ẹ́ sí ènìyàn ẹlẹ́ran ara bíi tiwa. A wẹ́kọ̀mù wọn, gbà wọ́n láàyè, wọ́n wá náà wọ́n fẹ́ gba ilẹ̀ wa. Elédùmarè dìde nínú agbára ẹ̀. Gbogbo abiyamọ ayé ẹ dìde, gbogbo abiyamọ ọ̀run ẹ dìde, gbogbo ẹ̀yin ẹ má bínú, gbogbo ẹ̀yin tí Ọlọ́run fún ní agbára, ẹ lọ bá wa fọwọ́ tọ́ wọn lókun àyà báyìí, kán dìde, kán gbèjà wa jà. Àní láti wákàtí ìlọ́sẹ̀ ká má fojú sunkún mọ́. Ìtẹ̀jẹ̀sílẹ̀ ọmọ Yorùbá ó ti pọ̀ jù. Ọlọ́run ṣàánú fún wa. Àánú la wá ń béèrè. Wá fi àánú yọ wá kúrò nínú contraction Nàìjíríà.
wá fi àánú gbà wá ní gbogbo ọ̀nà. Olúwa wa Ọlọ́run Elédùmarè á pè ọ́ ní wákàtí ṣàánú fún wa. Bí mo yẹn fẹ́ wọnú agbami ètò lọ, mo rẹ́ ara mi sílẹ̀ nítorí pé gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tí ó bá fi tẹlẹ́dùmarè ṣe, nítorí pé òun lọ́ba tó kọ́kọ́ dá ayé, òun lọ́ba tó kọ́kọ́ fi ọ̀rọ̀ dá ayé, ọ̀rọ̀ ló fi dá ayé, ọ̀rọ̀ ló fi dá ọ̀run, ọ̀rọ̀ ló fi dá gbogbo nǹkan. Irọ́ ni gbogbo wọn pa. Ọlọ́run, mo rẹ́ra mi sílẹ̀ ní wákàtí, mo béèrè fún akọ́tún agbára ní wákàtí wá fi jogún fún mi. Dádì TJ, ẹ má sálọ, mo rí yín tẹ́ wọlé o. Bàbá mi Terry, ẹ má bínú, ọmọ Àlàdé, ẹ káàbọ̀ sórí ètò. God bless you. Dádì Ọlákúnlé Abíọ́dún, ojú òní tìyín. Gbogbo ẹ̀yin dádì mi tẹ́ máa ń wà lórí ètò, àtẹ̀yin tẹ́ máa ń wò létà, ojú òní tìyín. Ẹ ní tọrọ jẹ, ẹ ní ṣẹrú. Olórí ni yín, ẹ ní padà dèrò ẹ̀yìn láéláé, ẹ ní padà dèrò ẹ̀yìn. Ẹ ṣé gan ni. Mo ní kí ni what will become the future of Yoruba? What will become Yoruba future? Kí ló máa jẹ́ ọjọ́ ọ̀la àwọn ọmọ Yorùbá jákèjádò gbogbo àgbáńlá ayé? Kí ni ọjọ́ ọ̀la wa? Báwo ló ṣe fẹ́ rí? Kí ni, torí èmi jẹ́ ẹ̀dá kan tẹ́ pé ó máa ń ronú lọ́pọ̀lọpọ̀, ó máa dẹ̀ ń ro àròjinlẹ̀. Mo máa ń ro àròjinlẹ̀ gan. Ó dàbí orin ìyá wa kan, mo ro àròjinlẹ̀ lórí ayé mi o, ibi àánú báyé mi dé o, àròjinlẹ̀ ni mo ro. Àròjinlẹ̀ la máa ń rò. Mi ò ní copyright fórin yẹn, mo kàn fi ṣe àkàwé ni. Kí ni ọjọ́ ọ̀la wa? Ta ni àwọn ọmọ Yorùbá? Mo máa ń béèrè lójoojúmọ́, kí nìdí ta fi ń jẹ́ Yorùbá? Kí ni ìtumọ̀ Yorùbá? Ọmọ Oòduà ni wá. Kí ni ìtumọ̀ ọmọ Oòduà? Kí nìdí ta fi ń jẹ́ ọmọ Oòduà? Kí ni ẹ̀sìn wa? Kí ni sọ́ọ̀sì wa gangan? Kí ni origin wa? Gbogbo àwọn nǹkan yẹn lèmi máa ń béèrè always. Kí ni future wa máa sọ? Kí la fẹ́ sọ nípa future wa? Kí ni plan wa fún future? Gbogbo ẹ̀yin bàbá wa, gbogbo ẹ̀yin ládéládé, lọ́balọ́ba, níjòyè, kí ni plan, kí ni ọjọ́ ọ̀la yín fúnlẹ̀ Yorùbá? Ǹjẹ́ tó bá máa di ọdún 5 sígbà tá a wà, ǹjẹ́ ilẹ̀ Yorùbá máa jẹ́ orúkọ tó ń jẹ́? Ǹjẹ́ ọmọ Yorùbá bí wọ́n ṣe ní ọlá tó, tán ṣe ní òkìkí tó, tí wọ́n ṣe jẹ́ báwo náà yẹn sọ ní Yorùbá, the intelligent and educated people, ṣé wọ́n sì máa jẹ́ bẹ́ẹ̀ lọ? Àbí wọ́n ti máa jẹ́ ọmọ orílẹ̀-èdè mi? Kí ni, what is your plan and purpose for Yoruba nation? Kí ni plan ẹ̀yin? Kí ni plan èmi? Kí ni kọ́ta rò pé a lè fi Yoruba nation ṣe? There are so many videos, series of videos ló jáde lẹ́nu. Mo kàn rẹ́rìn ni. Mama Miati Ella diaspora, I hear you. Àwọn ọmọ yín wá pìtàn. Ó dáa, wọ́n á pìtàn. Kò sí nǹkan téèyàn ṣe láyé tí ò ní kí lorúkọ ẹ̀? Gúnmi the negotiator, Mr. Negotiator. Ó ga ọpọlọ tó ju ọpọlọ lọ. Láti bí ọdún mélòó? Láti over 13 years ago tí bandit àti terrorist tó ti ń terrorize Yorùbá land. Ẹ ronú pé fẹ́ kọ́ school kankan sílẹ̀ Yorùbá? Ẹ ronú pé fẹ́ ṣe nǹkan pàtàkì kan sílẹ̀ Yorùbá? Ẹ pé pírẹsidẹ̀ǹtì bàbá yín, bàbá Gosman, bí màmá wa kan ṣe máa ń pè wọ́n, ẹ bá wọn sọ̀rọ̀ pé kán ṣe gbogbo federal road nílẹ̀ Yorùbá? Bọ̀ nísìnyí, torí pé ẹ̀ ń collate gbogbo àwọn evidences títí yín tẹ́ máa fi counter Yorùbá nation, ẹ wá gbé soundboard dúró kan. Where were the king? Where were the baales? Where were the citizen? Àwọn ará ìlú Ìgbòho nígbà tẹ́ ń ṣe gbogbo yẹn, gbogbo àwọn nǹkan yẹn kò lè solve a problem. You said something, you were not arrested. DSS, the director, the DG of DSS, please release our agitators. Àwọn méjì tó kù lọ́dọ̀ yín, ẹ release wọn. Reason ni pé tí Gúnmi bá lè sọ pé tí àwọn governors ò bá allow open grazing, Nigeria will turn to Afghanistan. The same thing that happened in Afghanistan will happen in Nigeria. We saw the write-up. Ọ̀dẹ̀rẹ̀ ni arrest ẹ̀, wọn ọ̀rẹ́ ni bawí.
wọn ọ̀rẹ́ ni sọ fún pé ó ń pe ogun but táwọn ọmọ Yorùbá bá dìde pé we want Yorùbá nation, we want to come out of this contraction, you will be telling them pé they are stupid, they are this, they are that. Ọlọ́run ju ẹ̀dá lọ o. Our next topic will be arónípin. Gbogbo ẹ̀yin tẹ́ ro ìran Yorùbá pin, Ọlọ́run jù yín lọ. Kí ni future wa? Kí là ń pè ní future? Future can be explained gẹ́gẹ́ bí ọ̀la. Èní ni èní, àná bí èní, èní máa bí ọ̀la, ọ̀la máa bí ọ̀la. It is a time after present tí arrival to consider as inevitable due to the existence of time. Need as much as tí ọ̀la bá ń wá tó bá continue, we have continuous tense ọ̀la 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 future ni. Then tá bá ń sọ̀rọ̀ nípa future wa, kí ni plan ni wa? Kí la rò gẹ́gẹ́ bí èèyàn, gẹ́gẹ́ bí ọmọ Yorùbá pé tó bá máa fi di 5 years nísìn tá ti gba Yorùbá nation, a ti máa ní tram, a ti máa ní train, a ti máa ní àwọn kí náà máa ń pè náà, àwọn council flat, àwọn council wa ti máa ní flat, kò ní dàbí bó ṣe wà yìí mọ́. Gbogbo àwọn ìyálọ́jà wa máa ti ní ọjà, normal ọjà tó ṣe wọ́n ní máa tajà lẹ́gbẹ̀ẹ́ títì mọ́. Adéyínká mo pè ẹ́ náà o dẹ̀ pick call mi, ó ti pè mí pè ẹ́ o pick call mi. After the program jẹ́ ká sọ̀rọ̀ ọ̀rọ̀ wà because mi mọ nǹkan tó ń ṣẹlẹ̀. So back to my topic, future Yoruba, what will become Yoruba future? Kí ni nǹkan tó máa jẹ́ Yoruba future wa? Ǹjẹ́ gbogbo wa ti rò ó pé kí ló máa jẹ́ future wa? I am proud to be a Yoruba woman. Èmi ò kí ń deny ẹ̀, but lately ó ti ń sú mi láti jẹ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá because àwa Yorùbá a ti yọ̀lẹ jù. Ọ̀lẹ kí la yà? We are not ready to face confrontation. We are not ready to face every attack that comes our way. We are not ready. Maybe thought ti tèmi ni, maybe bí mo ṣe ń rò bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí, but that is my own opinion. What the man sọ pé everybody have right to their opinion. Ìyẹn ò mí pé mo rí yín jàre King, ẹ káàbọ̀ sórí ètò bàbá mi, ẹ kújọ́ mẹ́ta sà. Ìyẹn ò mí pé opinion mi ó really count. Opinion mi lè má count, but ẹ lè ráwọn point kéékèèké kan dìmú nínú ẹ̀. Oríṣiríṣi nǹkan, oríṣiríṣi threat làwọn Miyetti Allah ni wọ́n threaten wa. Kò dẹ̀ sẹ́ni tó arrest Miyetti Allah. Mi ò dẹ̀ rò bí pé àwọn ọmọ tó agitate for one reason or the other wọ́n ti attack kí lorúkọ ẹ̀? Wọ́n ti attack federal government physically, bóyá wọ́n ti attack federal government physically in one way or the other. Ẹ má bínú, àwọn report yẹn ni mò ń wò bóyá mo lè gbé jáde. Another thing tó ń ṣẹlẹ̀ ni pé where is the dollars? Kò sí dollars mọ́ ní Nàìjíríà. Tí máa sọ fún yín pé it is a contraction. Kò kí ń ṣe ìlú. Nítorí pé election is coming. They are preparing very hard fún 2023 election. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lájò, ẹ má ta ọjọ́ ọ̀la yín fún another 4 years. Ìyẹn tí election bá máa wà. Because gbogbo election yìí tó ń pariwo, it is a deceiving effort. Tẹ́ bá náà ń gbé effort àbẹ́ fẹ́ ṣe ìgbésẹ̀ kan tó ní bó ṣe jẹ́. We need to be very careful. We can read from the bottom lines. Lè fẹ́ peace, tẹ́ fẹ́ wà lórí ilẹ̀ kẹ́ máa pààyàn lójoojúmọ́. Lẹ́ni 18 passengers were kidnapped láti Èkó sí Ondo State, if I am not mistaken. Torí ẹ̀ mo ṣe ń wá. Mo ń bọ̀ láti Èkó sí Ondo State, wọ́n kidnap àwọn passenger.
we won't recognize your anti-grazing policy. We are in charge of UN. Àwọn mẹ́àtì àlàlélẹ́ yìí o ló sọ bẹ́ẹ̀ yìí o. wetalknaija.com.ng news ni wọ́n ní we won't recognize your anti-grazing policy. We are in charge of UN. Pioneer Secretary of Miatiela òun ló sọ bẹ́ẹ̀ pé àwọn wà ní in charge of UN. So ká máa prepare ara wa. Ìgbà tí mo sọ níjọ́sí pé ẹ bá sọ pé ẹ ń pe àwọn western kìíní kán wá bá yín dá sí, mo ní wọn ò ní bá yín dá sí. Mo ní they have their own personal problem. Àwọn ẹ̀dá kan wà àríjẹ́ níbi òkúrònú ni wọ́n, àríjẹ́ níbi ìbàjẹ́ ènìyàn ni wọ́n. So if you are expecting them kán wá dá sí, ẹ máa expect wọn títí tó máa fi pa gbogbo ìdajì ìlú tán ni. So you cannot expect such people. Àwọn tó yẹ pé tí ẹ bàjẹ́ ọkàn mi ni kí ni mo rí jẹ́ ń bẹ̀ òun ni wọ́n. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní kí lorúkọ ẹ̀ Afghanistan. Kí ni wọ́n rí ṣe sí? Kí ni wọ́n rí ṣe sí? Kí ni wọ́n rí ṣe sí? But wọ́n lọ ń kó àwọn ọmọ yẹn. Wọ́n lọ ń kó wọn. Ẹ má bínú ẹ̀yin èèyàn mi, mo fọlọ́run bẹ̀ yín. Ẹ manage mi nírọ̀lẹ́ ibẹ̀. Ẹ má bínú. So kí ni wọ́n rí ṣe sí? Wọ́n lọ káwọn èèyàn kó ń bẹ̀ ni tí wọ́n yé wọn. Kí ni nǹkan tán rí nílùú yẹn? Kí ni nǹkan tí wọ́n fẹ́ nílùú yẹn? Kò kàn mí, yẹn kọ́ ni mo bá wá. Tí àwa ọmọ Yorùbá ni mo bá wá. Why tí àwa Yorùbá ta fi máa ń wà against ourselves? Why tó fi jẹ́ pé ìbàjẹ́ ara wa nìkan la máa ń rí? Divining the future, it seems human have for a very long time been troubled. We cannot define the future. Bàbá mi á sọ pé ẹ mójútó ènìyàn ló máa sọ bọ́lá yín ṣe máa rí. Ẹ̀gbọ́n mi bọ̀dá mi Samko Sosek ẹ káàbọ̀ sórí ètò sà. Ènìyàn ní kẹ́ mójútó, ènìyàn ló máa sọ bọ́lá yín ṣe máa rí. Ènìyàn lè ń prepare fọ́la nítorí pé èní ló máa bí ọ̀la. Ẹ mójútó ènìyàn, àná ló bí èní. Ìmójútó wo lẹ ṣe fún àná yín? Ìmójútó wo lẹ ń ṣe fún ènìyàn lọ́wọ́lọ́wọ́? Ilẹ̀ Yorùbá, the future of Yorùbá, ìgbésẹ̀ wo lẹ ń gbélé lórí? Àmójútó wo lẹ ń ṣe lé lórí? I am not asking anybody láti wá come out láti wá sọ fún mi pé ìgbà yẹn ni wọ́n káwọ́ sókè, ìgbà yẹn ni wọ́n bẹ̀rẹ̀ ni wọ́n wá ń jog, ìgbà yẹn ni wọ́n wá ń ṣe exercise. Gbogbo exercise yẹn, we don't need any public exercise. Public regime tẹ́ fẹ́ ṣe, mo fẹ́ ẹ má bínú, regime yẹn kí náà máa ń pè ní English, French ni regime. Mo fẹ́ slim down. Ìgbà yẹn mo wá ti ń gbàwẹ̀ kí n lè slim down. I need gbogbo yẹn in public. Anything tẹ́ bá mọ̀ nínú yín lọ́kàn yín, Ọlọ́run wo ọkàn, ènìyàn ló ń wojú. Ènìyàn ló ń wojú, ọkàn wa lọ́lọ́run máa ń wò. So future wa òun ni kẹ́ jẹ́ ká mójútó. Kí ló dé tí àwọn ọmọ Yorùbá tó yẹ pé a ní ìtara ara wa? Àwọn ọ̀ṣẹ̀ṣẹ̀ ń pa wọ́n. Ẹjọ́ èèyàn mà làwọn tí wọ́n pa yẹn. Yorùbá are the most widely spread people all over the world. Yoruba language is the most speaking language all over the world. We have foreign countries tó yẹ pé wọ́n ń sọ èdè Yorùbá nínú ìlú yẹn. Tó yẹ pé àwọn míì nínú wọn wọ́n ti fi Yorùbá ṣe kí náà máa ń pè ní English, common language wọn tó ti ń sọ common language. Ẹ jọ̀ọ́ níbo lẹ fẹ́ fi gbogbo àwọn yẹn sí? They are supposed to be coming home for holidays. Ilé ò ṣe wá. Ọlọ́run má yẹ kọ́nà náà wá. Ọlọ́run má jẹ́ kí ilé náà wá.
Ọlọ́run má jẹ́ kí tagan kó tún náà wá. Alájà ẹ káàbọ̀ mà, ẹ kúrọ̀lẹ́. Ọlọ́run má jẹ́ kọ́nà náà kó tún náà wá. Kí wá ní ọjọ́ ọ̀la àwọn ọmọ Yorùbá tá à ń sọ yìí? Ìlú 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń sọ èdè Yorùbá. Ìfẹ́. Orun yẹn ti lọlẹ̀. Tu peux mettre la lumière s'il te plaît. Ìlú 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń sọ èdè Yorùbá. Lumière. Ẹ ṣé mà. Ìlú 5 ọ̀tọ̀ọ̀tọ̀ náà ti ń sọ èdè Yorùbá tó jẹ́ common language ni. Ìlú 5 ọ̀tọ̀ọ̀tọ̀, kò sí ìlú tí ò sí ọmọ Yorùbá. Mo máa ń sọ pé Australia, lẹ́yìn Australia èmi ò rí ìlú mi mọ̀, òun ni máa ń pè lópin ayé. Àwọn Yorùbá wà ń bẹ̀, wọ́n ń ṣe bó ṣe yẹ kán ṣe. Wọn ò lọ pa àwọn ènìyàn níbẹ̀, wọn ò lọ fi ẹran jẹ oko níbẹ̀. Number 1, North America. Àwọn máa ń worship gbogbo àwọn deities wa ni. They believe in our deities. Cuba, wọ́n sọ Yorùbá. Tọ́n bá sọ èdè English wọ́n sọ Cuba. Àwọn míì sọ French nù, I think. Then wọ́n sọ Yorùbá. Àwọn kan wà tó yẹ pé bí region tó yẹ pé Yorùbá ni wọ́n sọ. They worship our deities. Brazil, wọ́n sọ Yorùbá. Mo rántí pé ibi iṣẹ́ kan tí mo máa ń lọ kí n tó change iṣẹ́. Ọmọ Brazil kan wà ń bẹ̀. Wọ́n wá máa ń bí pé oúnjẹ wo náà ń jẹ. Ó wá sọ fún wọn pé kán bí mi pé oúnjẹ wo là ń jẹ. Mo ní but the same oúnjẹ la jọ ń jẹ. Are you not from Yoruba side? Wọ́n wá ní àpé ṣé tó bá ti máa sọ language ó máa gbọ́. Ó ní òun sọ náà. Bàbá òun Yorùbá ni. They worship our deities and they made Yoruba their official language. Ẹ lọ wo UK lẹ́yìn. Great Britain. Àti ránmú gángan kò ṣẹ̀yìn kọ́nà àwọn ọmọ Yorùbá Great Britain yẹn. Great behind yẹn. Rio náà, the same thing. Wọ́n sọ èdè Yorùbá. Wọ́n worship àwọn deities wa bí wọ́n serve. I don't know the English to use. Ẹ má bínú, mo ti máa sọ òyìnbó kékeré lè mi mọ̀ sọ. Èmi ò ń ṣe olóyìnbó spring. Mi ì dẹ̀ ń ṣe oní Yorùbá torí pé mi ì mọ Yorùbá sọ púpọ̀. Mo dẹ̀ ń sọ French mi níwọ̀nba. Àwa táwa jẹ́ ọmọ Yorùbá, táwa nílẹ̀ Yorùbá. Kí ni ọjọ́ ọ̀la wa máa ṣe jẹ́? Báwo ni ọjọ́ ọ̀la wa ṣe máa rí? Ṣé a máa jókòó kalẹ̀? A máa jẹ́ kí àwọn group of people, chairman commission kan ní Germany, ó sọ pé they are not more than 3,000. Ẹ máa jẹ́ kó máa dà wá ríbo, kó máa dà wá sọ́tún, kó máa dà wá sósì, kó máa dà wá sẹ́ńkùlé, kó máa dà wá síta. Ẹ wo gbogbo àwọn country tá à ń sọ yìí. Ẹ wo bí life wọn ṣe rí. Look at Brazil today. Nigeria wọ́n fẹ́ lọ yáwó lọ́wọ́ Brazil. Ẹ wo UK tí wọ́n gbé ajé. Èdè wo ni èdè ajé ń jẹ́? Wọ́n gbé ajé, èṣù ajé, wọ́n rí mọ́lù wọn. Ẹ wo bí ìlú wọn ṣe rí, ẹ wo bí ọrọ̀ ajé wọn ṣe rí. Ìjọ́ wo la fẹ́ máa tanra wa jẹ dà? Dárí Adébánjọ, ẹ kúrọ̀lẹ́ sà, mo rí yín o, ẹ káàbọ̀ sórí ètò. Ìjọ́ wo la fẹ́ máa tanra wa jẹ dà? Àwa pa gbogbo nǹkan tó lè di owó, tó lè di ọlá fún wa. It is not how far. Bàbá mi máa ń sọ, honey, it is how well. Kò yẹ kí a máa ra oògùn. Kò yẹ ká máa gba oògùn tó ń pè ní imported drugs. Ẹ wo gbogbo àwọn youth wa ń sìn. Gbogbo wọn náà ti di drug addicts. Gbogbo wọn náà lo codeine. Gbogbo wọn náà lo tramadol. Gbogbo wọn náà lo kí lorúkọ kẹta yẹn náà. Ó wà nù èmi tó wà mẹ́. Gbogbo wọn náà lo àwọn oògùn yẹn and they are using it excess. Kí ni repercussion ẹ̀? Tó bá jẹ́ pé nǹkan táwọn bàbá wa fi tọ́ wa láti kékeré tá à ń manage àwọn nǹkan wa láti mú láti gbé sókè.
we have so many philanthropists a máa rí àwọn kan tó ṣe kinní kan wọn ò kọ́ industry kò sí industry kankan ẹ jọ̀ọ́ ṣé gbogbo ọmọ Yorùbá lọ́lọ́run pè ní tó fẹ́ di pastor tó fẹ́ di prophet tó fẹ́ di prophetess tó fẹ́ di reverend mother tán ni gbogbo àwọn chọ́ọ̀chì tó wà nílẹ̀ Yorùbá ṣáwọn èèyàn ti lọ sí tán ni because àwọn ìlú tí gbogbo wa ń lọ ojoojúmọ́ náà fi ń kọ́ industry ojoojúmọ́ náà fi ń kọ́ ilé everybody now dey waste land nílẹ̀ Yorùbá mo fẹ́ ra 5 plots mo fẹ́ kọ́ bungalow àti kí lorúkọ ẹ̀ car park 7 mo fẹ́ kọ́lé lórí ìgbà tí ẹ san insurance mọ́tò tó bá yẹ pé ẹ ń sanwó insurance monthly ni ẹlòmíì ò ní ju mọ́tò ẹyọ kan lọ I am not jealous of anybody but ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ àwọn ẹlòmíì wọn ọ̀rọ̀ oúnjẹ jẹ wọn ò ríṣẹ́ ṣe gbogbo àwọn nǹkan yẹn necessity ni mo ti sọ rí lórí program mi pé there are so many things tó jẹ́ necessity ni ó dàbí ẹnìkan tó ń bi mí pé kí fóun ní lighter mo sọ fún mo ní èmi ò kí ń blow owó sí hair mo ní smoking cigarette is like using money blowing it into the hair because mi mọ nǹkan tó ń fún yín at the end of the day náà ẹ máa ní tuberculosis ni ẹ máa ní oríṣiríṣi èèyàn mi Tóyìn Peperempe God bless you thank you for joining us wọ́n má tójọ́ mẹ́ta ìyá mi báwo lọjà ṣáájẹ́ ń wá ọlọ́run á máa dáàbò bò yín àtàjèrè o àpamọ́wọ́ owó o so gbogbo àwọn nǹkan yẹn ló wà very important kí la wá ń sọ nípa future wa gangan àwọn tó gbé ẹ̀sìn gan wá fún wa wọn ò gbé lórí bí bá ṣe gbé lórí kò sí street kan tí kò sí church mo dẹ̀ ti sọ̀rọ̀ nípa church yẹn ní last year ń bí báyìí mo ní gbogbo bí tó fi ṣe branches yẹn kọ́ lọ fi ṣe biscuit company kọ́ lọ fi ṣe kí lorúkọ ẹ̀ company mo tún give wọn ní mo tún sell product fún wọn ẹ lè ṣe toilet roll company ẹ lè ṣe kí lorúkọ ẹ̀ àwọn kayé kí náà máa ń pè náà ń bọ̀ French náà ni exercise books there are so many things tí wọ́n lè ṣe ẹ wo kí lorúkọ ẹ̀ ń sìn ecosystem everywhere ecosystem ní àwọn ọmọ Yorùbá ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ecosystem a máa ń pè wọ́n ní ọmọ bólà tó máa ṣa ara rọ́bà tó já àwọn màmá wọn á gbé sórí àáráké tó ń jò ẹ gbà pààrọ̀ ẹ faṣọ yín gbà pààrọ̀ tó fi ṣe okay exchange. Why are we not doing those things again? Kò sí goldsmith mọ́, kò sí welder mọ́, kò sí alágbẹ̀dẹ mọ́, gbogbo àwọn nǹkan yẹn. Mo dẹ̀ ti sọ̀rọ̀ nípa branding. We need to rebrand everything. Rebranding ló ṣe wá. Àwọn kan wà, wọ́n ní owó yìí. They just want to sit down. Kọ́ máa ṣe business wọn within their corner. They don't want to, wọn ò fẹ́ spread. Ẹ lè imagine káwọn Chinese máa wá ra ilẹ̀ kó máa gbin ẹ̀gẹ́ kó máa ṣe gàrí lórí ilẹ̀ wa gbogbo àwọn ìyá Ìjẹ̀bú tó ń ṣe gàrí ńkọ́ wọ́n wá sí ilé ẹ̀ wọ́n wá kọ kí lórúkọ ẹ̀ sí ẹ dẹ̀ prefer láti ra nǹkan yẹn do you know àwọn nǹkan tó ń mì sí mọ́ àwọn tó yẹ pé wọn kì í ṣe kúre ibi gan wọ́n monitor wọ́n ń follow wọn back to back 247 ní 2 years ago wọ́n kọ́ wọn búùtù kan wá woman kan wọ ẹsẹ̀ ga tó yìí ni wọ́n dáná sun gbogbo àwọn búùtù yẹn ni kọ̀ńténà bíi mélòó kan it was live àwò lórí TV live tí wọ́n dáná sun nílùú yìí ask anybody tó ń gbé nínú ìlú yìí kí ni future wa fẹ́ dà nígbà tí gbogbo àwọn ọmọ tó yẹ pé ó yẹ kí wọ́n ka orientate sínú into business and everything gbogbo wọn ti wà frustrated most of our educated fellow wọn ò ríṣẹ́ mọ́ and people don't understand why we want to come out of contraction and I called Nigeria ordinary girlfriend ló sọ orúkọ negro Nigeria kí ni ìtumọ̀ ẹ̀ kò ní ìtumọ̀ gidi. Gbogbo wa dé jókòó papọ̀ we continue to look at it that way ó dẹ̀ ń bàjẹ́ lọ
àwọn ènìyàn tún tiraka wọ́n ṣí ṣọ́ọ̀bù àwọn youth wa recently wọ́n bẹ̀rẹ̀ sí ní bọ́ síṣẹ́ oko ẹ tún kó àwọn ẹran ẹ fi ń jẹ oko wọn so that you can poison Yoruba people. A dẹ̀ ní ọba a ní àwọn Yoruba elders. Oyè tó kan aráàwò ó máa kárẹ́ ẹ̀dẹ̀ ó ti ń kọ́ wọn káàkiri ń sìn. Ìlú tí wọ́n ti ń kidnap senator ìlú tí wọ́n ti ń pa èdè governor and people want us to keep quiet. A lè dákẹ́ títí láíláí. Kí ni future Yorùbá ìyẹn ló concern èmi kí ni in the next 5 years kí ni ẹ̀yin ti jókòó kí lẹ ti rò pé ilẹ̀ Yorùbá máa jẹ́ in the next 5 years. Gbogbo àwọn ewé àtegbò tó yẹ ká máa fi ṣe ìwòsàn ara wa tó yẹ ká build rẹpẹtẹ lé lórí kó yẹ pé people from outside will come for healing. Gbogbo ẹ̀ láti fi religious láti fi gbàdànù á fi ẹ̀sìn Ọlọ́run má jẹ́ àṣẹ̀sìn àǹtí mi kan ní ẹ̀sìn lẹ̀ ń ṣe tẹ́mọ̀ á ti fi ẹ̀sìn àjòjì á ti fi gbá gbogbo ẹ̀ dànù. Ṣọ́ọ̀ṣì ni gbogbo wọn ń kọ́ káàkiri ṣé kò sí ṣọ́ọ̀ṣì mọ́ ni tó fi ń kọ́ ṣọ́ọ̀ṣì káàkiri. A lot of them went out gbogbo wọn náà jáde sí diaspora náà rí pé these people they built on company maintenance. Ẹ máa rí táwọn èèyàn máa ṣiṣẹ́ continuously because wọ́n ti gbé kinní ìkalẹ̀ wọn ò fẹ́ kó bàjẹ́. Bàbá mi Adékìlẹ̀kùn mo rí yín jàre ẹ káàbọ̀ sórí ètò. Kí ni mo kàn fẹ́ kí gbogbo wa ẹ bá mi pín prógrámù yìí. Mo fẹ́ ká lọ béèrè lọ́wọ́ ara wa pé kí la rò pé ilẹ̀ Yorùbá máa jẹ́ báwo ló ṣe máa rí in the next 5 years. Kí wá ní ká ṣe? Kí ni àwọn ìgbésẹ̀ tá ti ń gbé? Kí ni àwọn ìgbésẹ̀ tó yẹ ká tún gbé? A lot of people nítorí àtẹnujẹ wọ́n ti fi àwọn deities wa wọ́n ti sọ wọ́n ní nǹkan tí wọn ò jẹ́ àti wá rí nírí àbàṣà àti rí nírí nǹkan tí ò dáa kọ́lọ́n kó dáríjì gbogbo k'Ẹlẹ́dùmarè dáríjì gbogbo wa. Ẹ wo àwọn China tí wọn ò gba ẹ̀sìn àjòjì ẹ wo bílù wọn ṣe rí ẹ wo àwọn Japan tí wọn ò gba ẹ̀sìn àjòjì ẹ wo bílù wọn ṣe rí. Ọlọ́run má jẹ́ ká fọwọ́ sí júwe lé bàbá wa. Ṣé kí àwa Yorùbá ká continue this way ni or ká allow future kó go down títí tí future bá fi go down the drain? Nítorí pé future yẹn gangan ni issue. Àwọn ọmọ tá bí ló ti ń dàgbà yìí. Àwọn generation àwọn fathers wa àwọn forefathers wa they've lost it. Òun làwa ń sá eré ká lè bá àti lè bá nísìn ká mú báyìí. Like I used to say, money we will pursue, we will overtake, and we will get it back. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbógun tiwa lọ́lọ́kan òjọ̀kan ní ìjẹta kan níjọ́ Sunday mo ṣe program. Mo ní ẹ̀yin tẹ́ bá wà ní Germany, tẹ́ jẹ́ agitators, tẹ́ bá rìn kẹ́ máa wẹ̀yìn ẹ wà careful. Àwọn èèyàn kan wò pé kí ni nǹkan tí mò ń sọ. Ṣé bẹ́ẹ̀ ti rí nísìn 3 days after wọ́n gbé Mama Miati Ella diaspora wọ́n gbé jáde fún wa. Mo ní nínú clubhouse àwọn ọmọ Fúlàní ń threaten pé kó lọ deal pẹ̀lú mi wọ́n fi picture mi wọ́n pín picture mi wọ́n fi ṣe DP. Mo dẹ̀ ní ẹ má bọ̀ wá lákọ ni mo wà bí ìbọn ẹ má bọ̀ tẹ́ bá pé wá ẹ̀ ní pé lọ ẹ ṣáà má bọ̀ èmi náà ti ready. Tí mo bá sọ̀rọ̀ tí mo bá wá tí mo bá give information mo ò yọ sọ ṣebí 3 days after ni wọ́n sọ fún yín pé mama diaspora mama Miati Ella diaspora nǹkan ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ so many things are happening torí ẹni mo ṣe give update yẹn pé the more you look the less you see the more you see the less you talk. Àwọn ẹni ẹlẹ́ni fi táìmù wọn sílẹ̀
wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo torí ẹni mo ṣe sọ̀rọ̀ nípa aggression gbogbo wa kọ́ la máa gentle gbogbo wa kọ́ la máa ṣe ẹ bá wa gbọ́rọ̀ gbogbo wa kọ́ gbogbo agitators kọ́ ló máa dàbí àbíyọ̀ kò possible everybody I am me they are they. Oríṣiríṣi ẹ̀sìn òun ni wọ́n ti gbé wá fún wa kò sí ẹ̀sìn ẹyọ kan báyìí tó jẹ́ ẹ̀sìn ẹyọ kan pé ẹ̀sìn yìí o ẹ̀sìn ẹyọ kan ni go under that religion there are so many ó dàbí igi ọsàn ni tó wá ní ẹ̀ka oríṣiríṣi ti pọ̀ jù kí ló dé àwọn elders ò jẹ́ káwọn èèyàn nísinmi they continue killing non-stop. Federal government ò rí nǹkan kan ṣe sí hate speech àwọn tí wọ́n sọ hate speech náà wá kákàkiri àwọn agitators ni wọ́n wá kákàkiri ẹ tún gbowó fáwọn kan fún rally tán fẹ́ ṣe lamẹ́ríkà how does it affect you tẹ́ bá ń ṣe dáadáa ṣó yẹ kó ta yín lára ṣó yẹ kó ká yín lára. We need to fight for our future. Ẹ jẹ́ kí a mú future àwọn ọmọ wa lókùnkúndùn. Because in the next 5 years, Ọlọ́run má jẹ́ kí àwọn ọmọ Yorùbá dẹrú ní ilẹ̀ wọn. Wọ́n send àwọn so many videos èmi ò kàn like kí n máa play video yẹn. Mo mọ̀ pé àwọn èèyàn máa ti gbé sórí page wọn. Afghanistan ó dàbí Europe ni. Miniskirt ni wọ́n máa ń wọ̀ tẹ́lẹ̀. Wọn kì í ṣe Muslim bó ṣe bẹ̀rẹ̀ náà ni Sharia law inú bo ló wà nínú Quran wọ́n nínú àdìtì kan ànábì kan ló kọ́kọ́ fẹ́ gbé kalẹ̀ kò wá rí bí gbé kalẹ̀ ó wá ṣe kinní kan. Why are you imposing religion? You are imposing your own law, personal law inú ẹ̀sìn yín on everyone. Why tí gbogbo àwọn Yorùbá governors tí wọ́n ṣe la ojú wọn sílẹ̀ because ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ó máa tabọ́ nílé ó máa tabá lè jò tó bá yá. Tàlùbọ́ ó dẹ̀ ń kó wọ lójú wọn. They cannot protect their land. They cannot protect their people. And people will still follow them. Fún kíni? Òrìṣà tó bá ṣà lè gbè mí wá ṣàṣe mí bó ṣe bá mi. Ká tó ṣóṣá òun la ti ń ṣòṣà. My question again, what will become the future of Yoruba people, or what will become Yoruba future? Kí ni nǹkan tá à ń rí nínú Yorùbá ní 5 years to come? In the next 5 years, bẹ́ẹ̀mi ṣe rí o, àwọn nǹkan tí mo envisage lèmi fẹ́ sọ ẹ̀. Mo rí wípé tó bá yá àwọn ọmọ àwa èèyàn, most especially àwọn ọmọ Yorùbá tá wà ní diaspora, a máa lọ bá àwọn funfun pé kán dífá fún wa. Because nígbà tí wọ́n sọ pé ẹ̀sìn wa ò dá, àṣà wa ò dá, wọ́n dẹ̀ rán àwọn ọmọ wa kán máa wá kọ́ ifá yẹn. Àwa tá jẹ́ ọmọ Yorùbá, àwọn ọmọ wa ò kọ́ mọ́. Another thing ni pé ẹ̀sìn tá ń ṣe, kí ni ìwà wa pẹ̀lú ẹ̀sìn wa? Ọ̀rọ̀ tá àǹtí mi sọ lọ́sàn yìí, àǹtí mi ní tá bá ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn, ẹ jẹ́ ká fi ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ kan. Ìwà wo ni à ń wù gangan láàrin ara wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá? Ìwà wo là ń wù pẹ̀lú ẹ̀sìn tá gbé dání? Chọ́ọ̀chì tóbi rabata bẹ́ẹ̀ yẹn, wọ́n ń pa owó almost every day ló ń dáwó fún wọn church. Kí ni church ń dá padà? Ìwà wo ni wọ́n ń wù? Ìfẹ́ wo ló wà láàrin olórí ìjọ àtọmọ ọjọ́? Ìfẹ́ wo ló wà láàrin chief imam àtàwọn ọmọ tó ń kírun lábẹ́?
ìwà wo ló wà lọ́wọ́ wa àwọn ọmọ Yorùbá? Because ìwà wa ó ṣe kókó láàrin ara wa. Kí ni ìwà wa? Ṣá máa ń tutọ́ funfun sínú, a máa ń tu ẹ̀jẹ̀ sínú, àbí mi mọ́ báyìí sọ Yorùbá, a máa fẹ̀jẹ̀ sínú ẹ̀. Ọ̀rẹ́ mi kan ló sọ̀rọ̀ yẹn fún mi. Ó ní òun tu ẹ̀jẹ̀ sínú, òun wá tu itọ́ funfun jáde. Mo wá ní kí ni mo ṣe lórí pé mọ́mọ jáde má mọ́mọ jáde. Ó dẹ̀ fi mí sínú for almost 6 months. I am citing an example here. Èmi ò dẹ̀rẹ̀ freelance lèmi. Èmi ò ń báyàn jà, èmi ò ń báyàn bínú. Ìbínú mi ọjọ́ mẹ́ta ni ó pẹ́ ju àrírú ẹ̀rí 3 days. Mo ti mọ mi sí, mo ti wà káńtè mi ni. Kí ni future Yoruba will become? What will our future become? As a daughter, as a man, as a sons of Yoruba, what will our future become? Kí ni future àwọn ọmọ wa máa become? Àbí a máa fọwọ́ júwèlé bàbá wa pé ọmọ chief kìíní kan ni mí, ọmọ doctor kìíní kan ni mí, ọmọ ẹ̀sọ́ kìíní kan ni mí, ọmọ painter kìíní kan ni mí, ọmọ farmer kìíní kan ni mí, ọmọ yìí onígàrí ni mí. Kí ni future wa? Kí ló fẹ́ become? It is not our fault. We were born with foreign religion. And a lot of us has asked questions that why are we raised in this religion? Wọ́n wò pé ẹ̀sìn tó kàmù ni, tó dẹ̀ ṣe kinní kan ni. And they accept it with faith. But kí là ń gbà in return? Wọ́n fowó wa ra private jet ni. Kí ni àwọn nǹkan tá à ń gbà in return? People will be suffering and smiling. Ìwọ tó bá ti wọṣọ gidi, wọn ò rí ẹ. Ìwọ tó bá ti dá owó tó pọ̀, you are nowhere to be found. Ojúsàájú everywhere. Àwọn tó wá gbé kinní náà dání náà ńkọ́. Ìwà wo ló wà láàrin wọn? Kí ni nǹkan tá à ń pè ní ìfẹ́? Ọlọ́run fúnra rẹ̀ ní ìfẹ́, Elédùmarè ní ìfẹ́, ọba tó fi ìfẹ́ dá ayé, tó fi ìfẹ́ dá àwa ènìyàn. Ǹjẹ́ ìfẹ́ yẹn ó wá jọba láàrin wa? Àwọn nǹkan kan wà tí ó wà lára àwọn ọmọ Yorùbá. Àwọn nǹkan kan wà tó wà ní ilẹ̀ Yorùbá tí a ò mójútó. Ẹni tọ́rọ̀ yìí tó bá bà lẹ́ni, ẹ má fi ṣèbínú, mo máa sọ. Ṣé rí ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá tí wọ́n wá wa góòdì lórí ilẹ̀ yín, tó ń kó táṣẹ́rẹ́ fún yín? Ẹ lè orientate àwọn ọmọ yín láti máa wà. Ẹ lè orientate àwọn ọmọ yín láti máa mójútó. Ẹ lè orientate àwọn ọmọ yín láti máa fi owó ẹ̀ tún ìlú yín ṣe. Ẹ ti gbàgbé pé ìgbà tí kò sí cocoa plantation mọ́, kò sí rubber plantation mọ́. Torí epo nìkan, wọn ò máa lo mọ́tò elépo mọ́. Electric car màná dẹ̀ ń lò sí i. Kí ni future yín fẹ́ já sí? Ẹ kúrọ̀lẹ́ jàre bàbá mi, ẹ kújọ́ mẹ́ta. Kí ni future? What will become the future of Yoruba people? Wọ́n lo mọ́tò tó ń lepo mọ́, electric car ni. Tó bá máa fi di 2020 nísìn, there will not be mọ́tò elépo mọ́. Mi ò lè sọ lọ́dà country o. Wọ́n ti fúnra wọn ní ọdún. Bàbá mi máa ní when you fail to plan, tẹ́ bá kọ̀ láti plan, mi mọ nǹkan tó ń pè ní plan yẹn ní Yorùbá, ẹ má bínú. Ẹ máa padà fail ni. Nítorí pé plan síwájú. When you fail to plan, you will plan to fail. Òun nìkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí sìn. Ẹ wo àwọn karambani. One of them said something, but they hold on to that word. Only patience is the weapon of war. They've been patiently waiting
wọ́n wá strategize, wọ́n wá fi àwọn ọmọ wọn sí key position. Àwa busy party ni gèlè ní ká ṣáà ti máa gbé gèlè káàkiri. Màámi mo rí yín, káàbọ̀ sórí ètò mà. Ká máa gbé gèlè káàkiri ni, party ni, ká máa mú àǹkárá yìí ni. A máa sọ odindi ẹ̀mí nù, a tún ṣe party lé lórí pẹ̀mí sọnù. Àwa la nìyẹn lọ́wọ́. Ìjọ́ wo la fẹ́ ṣe gbogbo yẹn dà? These people saw the greatness on that land. They saw the greatness in Yoruba people. Wọ́n wá fi sùúrù àtọgbọ̀ngbọ́n. Ẹ̀rí ọgbọ́n tí wọ́n tún dá nísìn. Wọ́n tún wá sí ilẹ̀ Ìgbòho, ìlú Ìgbòho. Wọ́n náà ń kọ́ skúlù síbẹ̀. Ó lè má jẹ́ lu yẹn gan-an dé. How are we ṣọ̀pọ̀n débẹ̀? Ọba wo ló receive wọn? Àwọn aráàlú wo ló receive wọn? Kò ní yẹgún mi. Kò ní yẹgún mi. Ó wá ń threaten àwọn governors pé tí wọ́n bá allow open grazing, Nigeria will become Afghanistan. Kò ní yẹnu tó fi sọ bẹ́ẹ̀. Nítorí pé ẹ ti mú gbogbo plans yín, you've built your plan, it's now time for you to execute your time. Ṣẹ́rí, ẹ jẹ́ ká máa fi gbogbo ara gbọ́rọ̀ àwọn ọmọ Yorùbá. Tí àwọn people ìbá ń sọ̀rọ̀, ẹ máa fara gbọ́rọ̀. Ẹ máa fi etí gbọ́rọ̀, kẹ́ máa fi gbogbo ara gbọ́rọ̀, kẹ́ dẹ̀ máa process ọ̀rọ̀ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀. He's telling you what will happen in the next few months. Àwọn foolish people kan wọ́n wá ní pé ẹ má jẹ́ kán pa wá o, ẹ má jẹ́ kán pa wá o, ẹ fún wọn nílẹ̀ o. Wọ́n á gba ilẹ̀ yẹn, wọ́n á tún pa yín. I have a video tó yẹ pé wọ́n gba ilẹ̀ àwọn èèyàn, wọ́n dẹ̀ kó wọn sínú truck, wọ́n dẹ̀ gọ́ọ̀nù gbogbo wọn down lẹ́ẹ̀kan náà. See what is happening now ní Afghanistan. Ọlọ́run fẹ́ fi ṣí àwa ìran Yorùbá lójú ni pé ẹ ṣí ojú yín. Ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni? Ẹ dìde. Ta ló lè gbà wá? Ta ló lè gbà wá? Ọlọ́run nìkan ló lè gbà wá. Kó wá sọ pé Ọlọ́run fẹ́ gbà ẹ́, kó wá fòdì ọwọ́ ẹ, kéèyàn kan máa wá gbàdà bọ̀. Ìwọ náà ò ti lọ wá paná tó ń ṣáná wọ́nrán dání sílẹ̀. Àbí wọ́n fọ́ ojú. Gbogbo àwọn ògo ilẹ̀ Yorùbá ni wọ́n fẹ́ pa tán. Doctor was killed, pharmacy was killed, a pharmacist was killed. Name them. An accountant was killed. A marketer was killed. Ìjọ́ wo la fẹ́ ṣe gbogbo yẹn tán? Á pọ̀ jù wọ́n lọ. Kán parapọ̀ mọ́ Fúlàní àtàwùsá. Yorùbá ló pọ̀ jù nílẹ̀ Nàìjíríà. Á pọ̀ jù wọ́n lọ, ká má kà wọ́n ará ta mọ́. Bọ̀ wọ́n wò pé kí làwọn lè ṣe, ẹ jẹ́ ká reduce wọn. One of them was saying pé they have 13 million. Wọ́n wá ń ṣe ratio àwọn tó dánú wọn, àwọn tí ò dánú wọn. I just walk away and look away because ṣì ní gbogbo kíní yẹn. You cannot discuss with somebody that is ready to kill. Kí ni discussion, negotiation wo lẹ fẹ́ negotiate pẹ̀lú wọn? Negotiation tó ti negotiate pẹ̀lú wọn láti ọdún yìí, láti bẹ̀rẹ̀ ọdún yìí náà ti àbí last year náà ti negotiate. Ṣé ó stop killing? Ṣé ó stop kó máa fi ẹran jẹ oko? Kò stop ẹ̀. But èní yìí kí ni ọjọ́ ọ̀la wa? Ọjọ́ ọ̀la wa yẹn gangan ni kẹ́ jẹ́ ká mójútó. What will become our future? Ṣé ṣọ́ọ̀ṣì náà wọ́n ti ráwọn ọmọ ọdún kan, ọmọ ọdún méjì, ṣíkárá bábá. Wọ́n kórí Facebook. Àwọn ọmọ tó yẹ kó máa ronú pé I want to become a doctor, I want to become an engineer, I want to become a researcher. Kò sẹ́ni tó ń study research mọ́. Kò sí history. Ìjọ́ wo la fẹ́ ṣe gbogbo yẹn dà? We need more to go into researching. Even the photo, máa wá photo yẹn, ta ló send ẹ? Ó wà nínú group mo ń bọ̀.
ó mà ṣe o mo ti send ẹ̀ sẹ́nìkan. Mi ò rántí ẹni tí mo send ẹ̀ sí mọ́. Number one. Mo ń bọ̀ mo wá fídíò yẹn ní bóyá máa rí fídíò yẹn. No, mi nǹkan mọ bí tí mo send ẹ̀ sí mọ́ náà. Lórí gbogbo àwọn kinní yẹn mi kì í fẹ́ tọ́jú ẹ̀. Eighteen passenger Lagos bound bus attack in Ondo. Àwọn ẹni ẹlẹ́ni tó ń travel jẹ́jẹ́. Mo ní tí n bá gbọ́ pé èèyàn kan travel by mo máa ń káyà sókè ni. Kí ni reason? Kọ́lọ́ ń ṣọlọ, kọ́lọ́ ń bá mi ṣọdé. Mi ì mọ bí tí mo send ẹ̀. Mo mọ̀ pé mo tọ́jú ẹ̀ síbi kan lọ́sàn-án. Mo tọ́jú fídíò yẹn lọ́sàn-án. Mi kì í fẹ́ máa show àwọn fídíò toró ó máa ń take time. Òun ni mi ṣe máa ń like máa play video lórí program because àwọn fídíò yẹn náà máa ń go viral. Àwọn fídíò yẹn náà máa ń go viral. Ẹ wo bí wọ́n ṣe kó sí ẹnu mọ́tò tí accident wà. Mọ́tò ẹni ẹlẹ́ni write off ni. All because wọ́n fẹ́ kó ẹran gba ojú títì kọjá. Ẹ wo mi mọ bí tí mo ju fídíò yẹn sí. But mo ti jù síbì kan ṣá. Máa ń tọ́jú ẹ̀ sínú bóyá nu archive Facebook ni. So what am I saying in essence? Ẹ jẹ́ ká mójútó future wa. We have what they don't have. They are jealous of us. Wọ́n ti ń jà wá lólè tipẹ́tipẹ́. For the past 60 years wọ́n ti ń jà wá lólè. Nísìn wọ́n fẹ́ gbé tán báyìí pé ẹ jẹ́ á kúkú pa wọ́n ká gbé gbogbo nǹkan wọn. Ó dàbí kéèyàn gbé apẹ̀rẹ̀ owó sẹ́nu ọ̀nà kẹ́nìkan máa wá jí kó wá wò pé owó yìí ò tán, owó yìí ń pọ̀ sí ni. Ó wá wò pé okay, ẹ jẹ́ kí n kúkú pa ẹni tó lówó kí n gbé gbogbo owó yẹn. Nǹkan tó ń ṣe wọ́n presently nìyẹn. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ gbogbo wa lọ́kùnrin lóbìnrin, gbogbo every one of us. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó kàn yín, ó kàn mí, ó kàn everybody. Torí pé ọjọ́ ọ̀la wa ó ṣe pàtàkì. Ẹ wo àwọn tó wà ní diaspora. Àwọn ẹni ẹlẹ́ni á ṣiṣẹ́ nínú òtútù. Òòrùn tó yẹ pé mo máa ń sọ máa ní òòrùn bíbàì kò dàbí òòrùn Nàìjíríà. Òòrùn bíbàì ó máa ń ta èèyàn lára, ó máa ń bó èèyàn lára ni. Tí weather bá ti gbóná, wọ́n máa ń kọ ìwé fún mi pé sit at home. Ara mi máa ń bó ni. Ó máa ń bó bí egbò ni. Because cream Soleil la máa ń pè, cream tán ní kan máa lò yẹn. Cream yẹn máa ń hit mi ni. Máa làágùn bíi pé Christmas goat ni. Everybody want to come home. People will suffer, they will struggle and everything. The next thing wọ́n máa send owó sílé. But ẹ lè fi owó negotiate. Kò sí industry, local government, there is nothing that is working. Àwọn èèyàn máa ṣiṣẹ́ ẹ̀ ní san salary fún wọn. It is frustrating. And wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀. Ẹ gàgẹ́ ẹnu everybody pé wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀. You are killing daily. People are dying daily. They are kidnapping people every day. Ká bá ń ba lọ bó ṣe ń ba lọ yìí. Láàárín ọdún 5 sígbà tá a wà yìí. Kí ni nǹkan tó fẹ́ jẹ́ ilẹ̀ Yorùbá? Ẹ wo gbogbo omi. Gbogbo omi ti di omi gold tán. Àwọn èèyàn ò rómi pọ́n. Wọn ò rómi fi wẹ̀. Wọn ò rómi fi fọṣọ mọ́. This is act of wickedness. But àwọn nǹkan tó please yín lẹ̀ ń fowó ṣe. Ẹ lè kọ́ industry. Ẹ lè kọ́ industry. Ẹnìkan wà nínú ìlú yìí.
ó wá ríṣẹ́ kan wọ́n lé ní ibi iṣẹ́ wọ́n ní ọmọ ìlú wọn ò tí ì ṣiṣẹ́ wọ́n ń gba òun síbi iṣẹ́ as chef de keep o pé láíláí ọmọ ìlú wọn ni wọ́n máa gbà bòbí pé ó ní tá à ń sọ yìí ó mọ iṣẹ́ yìí ó mọ dójú àmì ṣé tó bá jẹ́ pé ìlú wa ló wà tó dẹ̀ mọ iṣẹ́ ìdójú àmì tó dẹ̀ tó gbà síbi iṣẹ́ nílùú wa ṣé èèyàn kan máa sọ pé ọmọ ìlú àwọn ṣèbọn ọmọ onílùú ni kí ni ọjọ́ ọ̀la Yorùbá fẹ́ jẹ́ tá a bá ń bá lọ báyìí mo ní kọ́ tèmi wò tí mo máa ń ṣe lọ́kàn mi mo máa ń imagine Yorùbá nation ni with our very beautiful flag the great Yoruba nation or Oodua Republic whatever tó bá fẹ́ pé mo wá imagine how people will start loving themselves mo máa imagine kí Yorùbá land kó dàbí paradise ni kó má sí ẹkún kó má sí òṣè kó má sí wàhálà bànújẹ́ kankan mo máa imagine pé àníṣe kọ́ gbogbo àwọn ilé tí àwọn bàbá yẹn kọ́ àwọn bàbá àwọn forefathers wa yẹn kọ́ kí wọ́n mú gbogbo àwọn ilé yẹn kí wọ́n tún kọ́ kán sọ di council flat ńgbà tí ìjọba bá ti ń fún everybody ní kí lorúkọ ẹ̀ benefit kò sẹ́ni tó máa ní pé wọ́n gbalẹ̀ bàbá wọn gbalẹ̀ bàbá wọn àwọn ọmọ tí bàbá wọn nílé tó ní street wọ́n máa gba benefit dọjọ́ ikú wọn ni mo máa imagine pé bí wọ́n ṣe ń gbégbésẹ̀ lórí Yorùbá nation kọ́lọ́run gbà fún wa kí n jókòó sínú tram báyìí kí n cross lẹ́gì mi kí n ní this is our tram mo lọ sí mo travel ní last time city tí mo lọ yẹn wọ́n ní city beautiful gan-an mo ní tram fine ju tọ̀dọ̀ wa lọ kí n máa sọ pé tram Yorùbá ó fine ẹ̀rí wọ́n kọ́ ní orúkọ Yorùbá instead ká pè ní tram mi mọ nǹkan tó ń pè ní Yorùbá o wọ́n wá pè ní orúkọ Yorùbá bí grandpa ṣe máa ń sọ grandpa ní pápákọ̀ òfurufú ìyẹn airport pápákọ̀ òfurufú kọ́ wá kọ̀ yẹn náà ní Yorùbá ká máa lẹ́yìn ní Yorùbá ẹ wo France èdè ìlú wọn ni wọ́n ń sọ. If you want to live in this country, you must learn the language. The first thing tó máa kọ́kọ́ ṣe fún ẹ ni pé wọ́n á fi ẹ́ sí language school. You need to learn that language. Tó bá ti kọ́ èdè yẹn, you cannot live here. You have to integrate. But àwa la máa integrate ara wa sí ní èdè lédè. Ọmọ Fúlàní ó wà ní Port Authority. Tẹ́ bá rá dúró owó tó kó jẹ nígbà náà lọ́hùn. Wọ́n tún ti gbé mídìí ọkùnrin obìnrin tí ẹ ti gbàgbé orúkọ girl yẹn one very small girl ìjọ wo Daddy Fẹ́mi ẹ káàbọ̀ sà ìjọ wo la fẹ́ kúrò nídìí gbogbo àwọn Fúlàní ni o àwọn Fúlàní ni o kí ló ń jẹ́ Fúlàní ìjọ wo fúnra wa làwa gan fẹ́ sọ pé àwa Yorùbá ti dìde àti ṣetán àwa ò bá ti jà wá ẹni tí ó bá ti lè follow kí lorúkọ ẹ wá Daddy ẹkọ lẹsà ẹni tí ó bá ti lè follow òfin wa kó dúró láyé wọn gbogbo àwọn ọmọ wa tó ń mú mukumu tó ń mú drug ká bẹ̀rẹ̀ sí ní orientate wọn ẹ lè imagine kéèyàn máa mú codeine wọn náà máa mú bottle codeine 4 did you know what it means tramadol wọ́n náà máa mú tramadol wọ́n máa lo tramadol is working for bone ó dẹ̀ máa ń fa indigestive ó máa affect indigestive system wọn gbogbo ẹni mò ń ṣe research ẹ̀ another one tó ń tún sọ mí nǹkan mórúkọ oògùn yẹn mo ti gbàgbé orúkọ ẹ̀ ẹ máa ní tó bá ti wá mú kinní yẹn tí kinní yẹn ti ń worry system wọ́n wá já sí títì ẹ máa sọ pé yahoo boy ni o yahoo plus ni o yahoo kinní kan ni o it is out of frustration people are frustrated the youth are frustrated ẹlòmíì ó gbégbá pọ́n fẹ́ máa ta pure water kò sómi tó máa fi háìzì pure water
ẹlòmíì ó wò pé kó máa ṣe kí lorúkọ ẹ̀ ọ̀kadà ó máa já sí kọ́tà àwọn Fúlàní ti gba gbogbo ọ̀nà. Not quite how many months ago ni wọ́n náà pa bọ̀bọ́ kan tó ń gbowó ọ̀kadà l'Ejigbo. For what reason? You came to people's land and you are killing them. Ṣé wọ́n gbé good intention wá ni? But tó bá jẹ́ pé àwọn tó jẹ́ philanthropist wa náà wọ́n ti ṣe ìṣe ọmọ ọkọ, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fix everybody up, àwọn gan ò ní ráyè. This is the reason why tí mo ṣe máa ń sọ pé Sanwó-Olú, mo bá mention Sanwó-Olú, out of wickedness ló fi kó àwọn graduates tí wọ́n ń ṣe ọ̀kadà rider. You took them out of the street of Lagos. Àmọye ọ̀kadà taxis. But you left Fulani people to be riding ọ̀kadà on the street of Lagos. We saw them, many of them, graduates. Torí pé àwọn oníṣẹ́ làwọn ṣe ń ride ọ̀kadà, torí pé àwọn oníṣẹ́ làwọn ṣe ń ride ọ̀kadà, but you took them off the streets. Wọ́n kó àwọn family daddy ẹ̀, ó kó wọn sórí streets. It's uncalled for. What will become the future of Yoruba people? Èdè tó rẹwà, àṣà tó rẹwà. 5 different countries ni wọ́n ti ń fi sọ èdè Yorùbá, tó fi ń ṣe èdè. They appreciate that language so much. Brazil, Yoruba now is second language ni. Wọ́n ti nationalize it. Everybody will speak Yoruba there. Ẹ máa sọ pé àwọn Yorùbá ní diaspora, àwọn náà ṣe kinní kan, àwọn náà ṣe kinní kan. Thank you very much, jàre, Daddy Adeleke. We need to wake up from our slumber. Wọ́n ní Yorùbá ronú, wọ́n ti ronú láti 1960. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní rorí, ẹ jẹ́ ká rorí, ẹ jẹ́ ká rorí. Ó wà very important ká rorí nísìn. Kí ni àtúnṣe? Tá bá wí taṣaran fàṣaran, ẹ jẹ́ ká wí taṣa míì mọ́ òwe Yorùbá sọ, ká wí taṣaran náà fàṣaran. Tó bá jẹ́ pé báwọn èèyàn wa ẹ wo kí lorúkọ ẹ̀, bóyá wọ́n ti gbogbo bí tó fi ń kọ́ ṣọ́ọ̀ṣì káàkiri ẹ ti fi kọ́ company. Tó bá jẹ́ pé Yorùbá nìkan náà lẹ kó síbẹ̀. Tó bá ní pé racism ni. Mo sọ̀rọ̀ nípa church, mo ní tí Iji church bó ṣe wà yẹn, tí wọ́n bá ní company, competition máa pọ̀. Nítorí pé ọmọ ìjọ mi ń ṣiṣẹ́ nínú company mi ni. Mọ́mì mi ẹ káàbọ̀ sórí ètò. God bless you, ma. Ẹ kújọ́ mẹ́ta. Mo miss yín gan o. Wọ́n ń ṣiṣẹ́ nínú company, wọ́n ti wò pé a ní school, tó bá ṣe tán school, wọ́n máa a máa fún wọn níṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Competition máa wà. But private jet is not a certificate to heaven. Ẹ wá initiate àwọn bàbá wa náà, àwọn ọba, initiate gbogbo wọn náà. Owó parking, owó maintenance liability ni gbogbo yín gbé dání. Liability, because you spend money on it just to make it to be in a good order. Àwọn nǹkan tó yẹ kẹ́ ṣe, kẹ́ company, mo ní gbogbo àwọn villages wa tá máa ń sákò tá à ń abandon yẹn, tá bá ti fi bẹ̀ ṣe company. Tí train ti wà, tómi ti wà, iná ti wà, everything ti wà. People can move from Lagos to kí lorúkọ ẹ̀ lọ ṣiṣẹ́ Abẹ́òkúta. City mi from here to Paris Center is 1 hour 20 minutes. Àwọn èèyàn máa ń lọ láràárọ̀, wọ́n máa lọ ṣiṣẹ́ ní Paris, wọ́n dẹ̀ máa ń wálé ńrọ̀lẹ́. Former city tí mò ń gbé tẹ́lẹ̀ 45 minutes ni. Àwọn èèyàn dẹ̀ máa ń lọ láti bẹ̀ lọ ṣiṣẹ́ ní Paris Center, wọ́n dẹ̀ ń délé ńjọ́ kejì. What do we need? We need organization. What do we need? We need serious organization. Ká wà organize, ká dẹ̀ máa maintain gbogbo àwọn nǹkan wa.
ní ayé àtijọ́ ṣebí tírẹ́ẹ̀nì locomotive bàbá yẹn ní locomotive mi mọ nǹkan tó ń pè for real but locomotive ni bàbá yẹn máa ń pè gbogbo àwọn nǹkan yẹn kàn parẹ́ wọ́n sọ ojú irin di ibi tá ti ń tajà nítorí pé lè kọ́ shop fáwọn ènìyàn abáṣe ní àwọn kí lorúkọ shopping mall ńláńlá láwọn street market ní gbogbo àwọn street market wa wọ́n máa bẹ̀rẹ̀ ní 6:30 ó máa bẹ̀rẹ̀ ní 6:30 12 o'clock tẹ́ bá dé street market lè bá ẹyẹ wọ́n ti gbà ó ti mọ́ nǹkan tó ń pè ní maintenance nìyẹn and this we can do it we have this brain gbogbo àwọn tó wà opportuned wọn allow àwọn èèyàn tó ní nǹkan lọ́pọlọ to use their brain. Mega city òun omi kọ́tà tómi òjò ló ń wọlé àwọn èèyàn the mega city òun nìyẹn erosion everywhere it is alarming. ọ̀rọ̀ màmá yẹn ni òun fẹ́ padà sáyé àtijọ́ mo fẹ́ padà sáyé àtijọ́ mo fẹ́ máa fi gbá jẹun mo fẹ́ máa fi ìkòkò sebẹ̀. àwọn bàbá ayé àtijọ́ wọ́n dàgbà wọ́n ń jẹ tòmátò wọ́n ń jẹ magí wọ́n dẹ̀ dàgbà wọ́n ò ní kánsà wọ́n ò ní kí lorúkọ wọ́n ò nárùn lára why ọlọ́run ò dá wa ká máa kú ní 50-60. ọlọ́run ò dá wa ká máa kú kékeré àfọwọ́fà àwọn ẹlòmíì bẹ́ẹ̀ ó dàbí ọ̀rọ̀ tèmi àtàntí ń sọ lọ́sàn-án tán ni wọ́n á ayé ogun àfọwọ́fà ló ń já wa jù ẹlòmíì kò róúnjẹ gidi jẹ o kò tí ì róúnjẹ gidi jẹ o á tún máa lọ dáwó fún pásítọ̀ ọ̀rọ̀ dádì àní pásítọ̀ wà níbi tó ti ń ṣiṣẹ́ ẹ fẹ́ kémi lọ jókòó kí n máa wò I am a teacher ta ló bá wá wò mí tí bá wà ní school tí mò ń teach àwọn ọmọ. so gbogbo àkórí gbogbo ọ̀rọ̀ yìí kí ni nǹkan tá à ń try láti sọ òun ni pé ká ro future Yorùbá nǹkan tó máa dì nǹkan tí future wa máa jẹ́. I have to go right now mo ti ní series of call because I have a very very crucial matter tí mo fẹ́ sort out ẹ má bínú. I have to go. Mo dúpẹ́ lọ́wọ́ yín. I appreciate each and every one of you once again. Àní sáré pera wa. Àní tẹ́ lọ́wọ́ ara wa. Ojú òní tì wá. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá mi pín program pé kí ni future Yorùbá máa bí? What will be the future of Yorùbá? Daddy lẹ́gbẹ́ tí mo rí yín jàre ẹ kúrọ̀lẹ́ sà. Kí ni what will become our future? What will become the future of Yoruba people? Ṣé in the next 5 years ṣé à ń envisage pé a máa jẹ ẹrú àbí à ń envisage pé Yorùbá will turn around to be a great nation? Bá a ṣe ń sọ pé a fẹ́ Yorùbá nation làwọn kan sọ pé àwọn tó ń sọ̀rọ̀ Yorùbá nation wọ́n stupid àwọn tó ń sọ̀rọ̀ Yorùbá I cannot blame any one of them. Nǹkan tó ń rí àwọn ò rí nǹkan táwa ń rí wọ́n ò rí so they are not to be blamed. All we need to do is to sell our product to them and give them reasons, àwọn concrete reasons. Àwọn ẹlòmíì wá ní I have worked all my life for this contraction called Nigeria. Why not work with the rest of your life? Why not use it to build another country out of that contraction? Oòrùn tó ràn ó sì lè ṣaṣọgbẹ. Yoruba nation now. No stopping, no waiting. Ọ̀rọ̀ ẹnìkan tó sọ pé ẹ má ṣe Yorùbá nation mọ́ o kíní kan mo ní on one condition ni mi fi ní ṣe Yorùbá nation. And tẹ́ bá ti meet condition mi yẹn gbogbo àwọn ọmọ tán pa ní Lekki toll gate yẹn
kán revive wọn padà wá sáyé. Gbogbo àwọn ọmọ tán kidnap tí wọ́n pa àwọn ìyá àtàwọn bàbá àtàwọn tán rape yẹn, they should return them back to life. Ṣé Nàìjíríà ti nà wọ́n rí ni? A lot of people wọn ò tí feel pain ní Nàìjíríà rí now. So we can't blame them. Kò dé affect family member wọn kankan. Ṣáwọn tó pa àwọn ọmọ wọn wà ní abroad, wọ́n lọ sí school abroad, wọ́n rí náà ojoojúmọ́ everyday light, iná òkú lójú wọn rí, wọ́n ní private care, kí lorúkọ ẹ wọn, private jet ló máa gbé wọn wá anywhere tán lọ. So you want to compare yourself with those people? You want those people to understand that something is happening? Wọ́n máa gbọ́, wọ́n fetí gbọ́ ni. But we need to tell them that if you are not seeing it, others are seeing it. Others are suffering. People are mourning every day. Ṣebá abíamọ ni gbogbo wa. Àwọn èèyàn ò ró jẹjẹ, wọn ò ríṣẹ́ ṣe. Ṣọ́ọ̀ṣì lẹ ń kọ́ káàkiri. Private jet lẹ ń rà káàkiri. Ṣé certificate to heaven ni private jet ni? Tá bá dákẹ́, tó ṣe fẹ́ ká dákẹ́ tí wọ́n fẹ́ ká sọ̀rọ̀ mọ́, that they want to shut us up in the next 5 years. Àwọn ọmọ Yorùbá Ọlọ́run má jẹ́ ká dẹrú nílẹ̀ Yorùbá. Ọlọ́run má jẹ́ ká máa sá pẹ̀lú àwọn òyìnbó babaláwo káàkiri pé kán wá dáfá fún wa. Because church has failed woefully. Islam have failed us woefully. Àwọn ẹlòmíì tó bá lọ church báyìí, wọ́n máa àwọn àpòbí pè mí pastor yẹn, wọ́n máa gba gbogbo owó wọn tán ni, ẹ máa sọ wọ́n dẹdun arinlẹ̀. All because people have problem. The future of our people is very important. Yoruba future very important. Ẹ jẹ́ ká wá àtúnṣe sí. We need to fight for our future. We need to protect our future. We need to protect our territory. We need to protect our land. Sacred land ní ilẹ̀ Yorùbá. Tá bá lajú wa sílẹ̀. Excuse me. Tí àjòjì bá gba ilẹ̀ yẹn, a kó bára lé, a kó bára oko. Thank you. God bless you. Bye.